Ẹ káàsán ní gbogbo bíkíbi tí ẹ ti ń wò wá. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò ní dàrú, a máa ju wa ṣe. A wà lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn bàbá wa ní ilẹ̀ Yorùbá tó ṣe pé àwọn gun òkèrè nínú ìrìn àjò ẹgbẹ́ OPC Ìbà Gani Abíọ́dún Ìgè Adams, the 15th Ààrẹ Onakankafo gbólẹ̀ Yorùbá, àti àti hàn ní ilẹ̀ Yorùbá fún olórí ogun Ìbà Gani Adams ni. Bàbá wa, àlejò wa, ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Ẹ ṣé olóòtú. Orúkọ mi ni Alhaji Chief Onílọ́lá Ààrẹ tí ògbóná mọ̀ sí Ìrókò. Ìrókò Olúwéré, orúkọ ńlá ni. Nínú ẹgbẹ́ OPC, ibo ni ẹ dì mú ń bẹ̀ gẹ́gẹ́ bí olóyè ń bẹ̀? A ti di ọ̀pọ̀lọpọ̀ ipò mú láti bẹ̀rẹ̀ tó pọ̀, àmọ́ presently bá ṣe sọ́ọ̀sì èmi ni National Director of Event tó máa ń ṣe àkóso gbogbo bá ṣe ń ṣe festival, seminar, symposium fún every year. Èmi náà dẹ̀ ni National Deputy Bàbá Òkè àwọn kò ní bàjẹ́, odò àgbè gbogbo wa. Tá bá wù lọ tá wù bọ̀, àwọn rògbòdìyàn kan fàmífà kan ó ń lọ ní orí afẹ́fẹ́ nípa Ọ̀gbẹ́ni Òpìtàn rọ̀ yìí. Ó wá sọ débì kan, ó ní ẹ̀wọ̀n tí Ìbà Gani Adams lọ ṣe wípé kò kì í ṣe ẹ̀wọ̀n ọmọ Yorùbá. Kí lẹ lè rí sọ sí ọ̀rọ̀ yìí? Inú mi dùn pẹ̀lú ìbéèrè tí ẹ sọ. Mo rò pé Yorùbá bọ̀ wọ́n ní a kì í mọ ìtàn ọlọ́mọ bí ọlọ́mọ. So mo rò pé tá a bá ní pé ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìyà àti bí ọ̀rọ̀ OPC jẹ́, àwa náà lè sọ díẹ̀ ní o. Ìdí ni wípé precisely àwa náà join ẹgbẹ́ ní late 99 early 2000 and mo lè sọ details if not 100%, mo lè sọ 99.9% about the incarceration, about the imprisonment, about what tí wọ́n ṣe fún Ààrẹ Ìbà Gani Adams. Jẹ́rìí ẹni tó ń pìtàn pé ọ̀rọ̀ òṣèlú ni Ìbà Gani Adams. Ìgbà yẹn ó ìkéré. How old is that guy? How old is he? Tàbá ní ká wo 2000 and tí Ìbà Gani Adams ti kọ́kọ́ arrest wọn, that is 2001 or 2. Tàbá ní ká wo yẹ́ ẹ̀ sísìn. Tàbá yọ kò nú èjì lájí ọdún mélòó ló kù lórí ẹ̀ tó yìí ń sọ̀rọ̀ gan gbà yẹn ṣá. Ó yìí ń wọ pátákì ní agboolé wọn ní Ìbàdàn. Now èmi lè sọ fúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn fún yín because I'm a living witness and I'm part and parcel of those people that were imprisoned. Mo rò pé ohun tí ó fa major problem tó fi imprison Ààrẹ, èkíní ìdí tó fi fọ́ọ̀mù OPC sílẹ̀ kẹ́ máa gbọ́ lé ní OPC ò ṣàìdé jẹyọ torí pé wọ́n nullify election Abiola, òun ló bí OPC jáde. Láyé ìgbà yẹn ọ̀gá wa Ìbà Gani Adams, Dr. Fred bàbá tó ti ṣaláà tó ti dá lóògùn prevention gbogbo wọn náà jọ fọ́ọ̀mù ẹgbẹ́yẹgbẹ́yà tó bí méjì à ń kó. They were just 9 in number. Àwọn ọmọ tó ń pè ní Ìwúrújì ìyẹn that man from Ìjọ, they were 9 in numbers. Kó tó wá di pé ó ṣe wá ń, it came to light in 1998. But ká má go to that history. Ìtàn tí Lájí yẹn ń pa yẹn kò mọ̀ tán. Ó yẹ kó tún go back kó lọ béèrè pé àwọn wo ló wà ńbẹ̀. Ìwọ tó ò sí ńbẹ̀ tó ń pàtàn. Ìwọ tó kàn sọ dem safe fún àwọn ọ̀dàlẹ̀ tàbí lé
òun àwọn ìlú wa lọ gbọ́ àwa lè sọ sórí fẹ́ because àwa pẹ̀lú àwọn tó ṣẹ̀wọ̀n yẹn abẹ̀rẹ̀ ẹ̀wọ̀n yẹn a dẹ̀ tún parí ẹ̀wọ̀n yẹn àwọn tá jókòó yìí. Now Ọbásanjọ́ ló mú Gani Adams torí pé ó ń savage interest Yorùbá kò sí sinero tó nùgbò ògiri yìí fún ọmọ genesis story o. Ọbásanjọ́ found that we are supporting of Tinubu by then which was the governor of Lagos State and I wò pé by supporting Tinubu àwa máa against tọ́tàmù wọ́n pé àwọn tó ní bóńjù tó dẹ̀ ní agbára jù àwọn OPC ni ìjà tó ń jà níjà ìyànàpájà ìjà union ni ìjà union ni birthday to Ìkẹjà they entertained us pẹ̀lú àwọn members wa then wọ́n wá sọ fún bàbá ń gbà yẹn bàbá Dr. Fáṣeun àjòjòkó ìgbà yẹn ìjà ń lọ láàrin wa àwọn náà ló dẹ́gẹ̀ẹ́sẹ̀ láàrin wa o ìjà ń lọ láàrin àwọn méjèèjì tẹ́ pé à ń ṣọ́ra wa sáà fún gbà yẹn ni à ń ka scores nígbà tá a ti mọ nǹkan tó tí orí wa ń gbà yẹn ó pé ká má sọ nǹkan míì kì í ṣe ìṣẹ́ pé àti wàá mọ nǹkan tá à ń ṣe tá a fẹ́ kílẹ̀ Yorùbá dàrú mọ́ à ń ṣọ́ra wa sáà fún gbà yẹn ni we now went there àwa Fáṣeun jókòó báyìí àwa ti Gani Adams ibà àjókòó báyìí wọn ti jẹ gbangba yẹn àwọn Sáúlà ń kó tí wọ́n jẹjà union wọ́n jókòó báyìí wọ́n kọ́ serve one tea ẹ mọ̀ pé Nigeria police wọ́n lọ́pọlọ gan wọ́n kọ́ fún wa lọ́ra they took us to upstairs the network máa dé wọ́n kàn sọ pé well I think it's officer Lawal àgbà ló fà pé he received a call now from Abuja wọ́n ní ká kí a máa kó gbogbo àwọn OPC àti àwọn union yẹn bọ̀ ìgbà yẹn Ààrẹ wa ní kàmákàmá kó wa bọ̀ kí la ṣe wọ́n ní that is the law from the order from IG in Abuja wọ́n ní òkè pé kọ́ mú èèyàn mẹ́ta kí Dr. Fáṣeun náà mú èèyàn mẹ́ta kí àwọn Fáṣeun mú èèyàn márùn-ún àwa jẹ́ èèyàn mọ́kànlá ọ̀gá nókè ṣífóyín máa bọ̀ ṣífò Isiaka join mi Dr. Fáṣeun wá mú ṣe ṣáàlájà ní ìwẹ̀ taken to Abuja ìgbà táwa débẹ̀ láì rò láì ṣe anything tá a bá wọn jàjà union just because Ọbásanjọ́ want to go to Tottenham you understand nígbà yẹn ó dẹ̀ mọ̀ pé à ń support Tinubu you understand and the day despite the governor you understand at the end of the day wọ́n kó wa lọ sí Abuja eré là ń pè wọ́n kọ́ tiwa mọ́ first headquarter ilẹ̀lẹ̀ la sùn sí bí bàbá Ṣeun bó ṣe dárúgbó tó ní irun funfun lórí at that age he was sleeping on the floor a lè bára wa sọ̀rọ̀ ńgbẹ̀ yẹn o àwọn rò pé àwọn ṣe ibi ni bẹ̀tìrì ló padà wá jáde because àwa àti àwọn gúrùpù Dr. Fáṣeun ńgbà yẹn doctor bàbá a padà wá green by force there was one man tó jẹ́ IG ńgbà yẹn tá à ń pè ní ẹ̀yìn dèrò mi ò mọ ipò tí wọ́n wá ń sin Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́ ó wù ọmọ Yorùbá ó kàn pé kan fún wa pé you will not know the importance of freedom until when that freedom is denied. ọ̀gá ṣì máa ń tẹnu mọ́ rẹ̀ pé sí underground wọ́n gbọ́ wa lọ sí DSS tàbá wọ́n máa fún wa lóúnjẹ bàbá tó yẹ pé bàbá ilẹ̀ àrùn tiẹ̀ ń ṣe wá ń gbà yẹn pé àwa ń sọ fún ọ̀gá pé ọ̀gá ẹ̀yin mà ṣì yọ̀ǹgì bàbá yẹn mà ló ti dàgbù tẹ́lẹ̀ bá ṣe sí bàbá ìyàwó àmà ni do you believe pé àwọn tó là ń jà á padà wá ń jẹun papọ̀ ni oúnjẹ tí àwọn ọmọ wa ń sè ní Àbújá ni àwọn mẹ́fà yẹn wá ń jẹ àwọn tó dájà alẹ̀ àwọn tó jẹ́ union Sáúlà wọ́n padà free wọn. Definitely nítorí OPC gangan ló ṣe pé ààrẹ sí wọn. ó sọ ní when we were at Kuje prison I was there kí ṣe pé wọ́n sọ lẹ́yìn mi àmọ́ ìgbà tó máa pe ààrẹ wọ́n máa ti pé to be on record when we were arrested at first headquarters ní Ìkẹjà ṣe pé ibi táwọn lọ́kọ̀ọ́lá ṣe ń yà yìí o we were arrested at first headquarters táwọn ní Ìkẹjà tí wọ́n ní à ń kó wa lọ sí Àbújá wọ́n ti lọ búùkù flight fún wa ní Sosoliso. ní same scene náà ní same scene tán ní the same scene tó fi fight wá yẹn ṣé mọ̀ bó ṣe rẹ pé à ń kó wa lọ sí airport they took us in one normal bus tinted they took us to airport ṣé bá ṣe dé airport gbọ̀dọ̀ báyìí
wọ́n ní plane tá máa wọ̀ lélẹ̀ bàbá ó ti dẹni ẹni ilẹ̀ lẹ́nu bàbá ti wọlé àwa gan ti fẹ́ wọlé bẹ̀tà ń wò pé ọ̀gá wa ààrẹ nígbà yẹn kò tí ì wọnú plane àwa dúró sẹ́yìn wọn ṣé rí ẹsẹ̀ tí ọ̀gá gbé wọnú plane báyìí ọ̀gá ní wọn. ẹ máa lọ èmi àtàwọn tó ń kó lẹ́yìn tó ń dárúkọ yìí o àwọn òde máa ń kankan àmọ́ nǹkan tó rí. àwọn akọ́dọ̀ sẹ́yìn pé ọ̀gá wa ni ibi tí wọ́n fẹ́ mú lọ afẹ́ rí. àfẹ́ dọ̀hún. ohun tó ikú tó fẹ́ pa kọ́kọ́ pa wá náà. ohun tó àdúrà lórí yẹn àwọn orí dò àmọ́ dòre ní. sosoliso yẹn tó tí yóò yẹ ká wọ̀ tá àwọ̀ yẹn akọ̀dé pé aṣáà wọ plane yẹn àwa ti sáyé torí wọ́n wo táì fún wa bẹ́ẹ̀ ni wọ́n ṣe wọ́ báyìí àwọn kan pé ẹ̀ṣá ìjọba máa pa síbẹ̀ òkú tó máa kú àti kí ni àpọ̀ àwọn òde ẹ̀mọ́ nǹkan jàgídíjàgan làwọn kà kún gbà yẹn òkú tó máa pa báyìí àní kan máa pa bẹ̀ lápọ̀ wọ́n bá lọ kó àwọn another plane tí wọ́n ní akọ àwọ̀ yẹn ọ̀gá wa ń sọ fún bàbá abẹ́ bọ́lẹ̀ nu plane yìí o ẹ má wọnú plane yìí o àbá bá bọ́lẹ̀ pẹ̀lú àwọn Edward àti àwọn ọmọ múdà mẹ́ta náà ni àwọn union àwa lọ wọ the other plane that plane tá padà wá wọ̀ yẹn àwa bá move I move plane tó kọ́kọ́ fẹ́ kó wa wọ̀ yẹn was the plane that crashed. Sosoliso plane tó crash yẹn. Lejigbo that killed over 200 people. That could have been the end of OPC. Ìfura lóògùn àgbà. That could have been the end. Quote me if I'm telling lie. That could have been the end of OPC and the end of àbátà ń sọ̀rọ̀ yìí. Akànṣe Àjàbújá àyẹ̀kọ́ pa ọgbọ́n yàpọ̀ tó dúdú. Ṣé ìgbà yẹn gẹ̀mí kò tí ì lọ Mẹ́kà ńgbà yẹn tí mo ti lọ Mẹ́kà bí ẹ̀mí yìí báyìí láti lọ Jerusalem àti ìlọ́ngbà yẹn tó mọ̀ akànwọ́ plane ọ̀fẹ́ ni akànwọ́ pé mọ̀ pé airport wọn yẹn paná airport àṣàrípò dúdú kí ló fà á tó mi dúró kan sọ pé something has happened why tí wọ́n fi pa ọgbọ́n airport tó dúdú báyìí inú dúdú yẹn náà ti kó gba sínú another ọmọ bọ̀ tó ṣe ó ṣe jáde nígbà yẹn ní wọ́n fi kó wa lọ ìyẹn lọ bẹ́ẹ̀. At the end of the day we end up spending 14 months inside the prison. 14 months. 14 good months. Àríyàwó àrọ́mọ. Sípà ń bẹ́ anybody sọ̀rọ̀. Lórí pé torí ẹni tó sọ̀rọ̀ ọmọ yìí o 100% support for Tinubu. Ní ìgbà tí wọ́n jọ ń fà wọn àti Ọbásanjọ́ ní ìgbà yẹn. Thank you very much. But let me make one point. As at that time Tinubu did well. The president of today did well. Òun kan ṣe ń gbà yẹn ó yẹ kó yìí máa ṣe ń sìn. Àárín tó wà láàárín òun àti ibà kò yẹ kẹ́ńbọ̀dì rí. Because mo fẹ́ sọ àtìrí kan fún yín lẹ́nu when we get to Kuje prison a máa lò 2 months níbẹ̀ wọ́n sọ pé no visiting no kíní kí wọ́n gbà kẹ́ńbọ̀dì rí wa. The president of today send Ààrẹ dressed like a cowboy. I'm a living witness, boy. He dressed like a cowboy. Ó wá wò wá ní prison. Wọ́n mọ̀ pé Ààrẹ ló wá wò wá ní prison. Ọ̀ràn wá láti Èkó. Bẹ́ẹ̀ ni kò wá wò wá. Nígbà tí aṣáájú president wa tọ́sùn wà ní governor Lagos. Bẹ́ẹ̀ ni tí Ọbásanjọ́ wà ìgbà náà anybody gbọdọ̀ rí wa. Àwa jẹun àwọn olómọ̀gbọ́n ṣe. Wọ́n ṣe àárín. Gbọ́dọ̀ sábà ní ká máa sọ̀rọ̀ ọ̀rọ̀ á pọ̀ àṣírí pọ̀ gan tá a lè máa sọ jáde. Ibẹ̀ náà ni point and kill wà shoot aside if they are not submit themselves for arrest. Ṣé rí ẹṣẹ́ àjẹ́ ara àgbàgbé Ọlọ́run nìkan ló so ẹ̀mí o ọmọ kan wà àwọn tó kàn ṣe ń jáde nínú kan ṣe bla bla ìyàwó ló jẹ rí because of this issue we were in prison in Kuje prison we were in prison in Suleja prison ibi tó ń yàgbẹ́ sí lélẹ̀ ibi tó ń tọ̀ sí lélẹ̀ ibẹ̀ ń lẹ máa wẹ̀ sí wàá máa jẹ́ bàbá máa rẹ̀ tó ń yàgbẹ́ òun ló wọ̀ sí gbogbo ìwò Nàìjíríà Suleja prison the same spot ibẹ̀ náà dáa tún máa sùn go and find out ibẹ̀ la tún máa sùn. Ibẹ̀ prison yẹn ló wọ̀ sí jù wọ́n gbé wa lọ́bẹ̀ o a lọ sí prison ní Kirikiri o 2 times ẹ̀mejì náà gba lọ sí prison Kirikiri pẹ̀lú ẹ̀ náà ẹnìkan á máa pàtàkì pé wọn jẹ̀yà Yorùbá àárọ̀ bọ̀ àjálẹ̀ o àlọ́ fàdíyà o insult anybody. So ṣẹ́rí tí wọ́n ní ká máa sọ̀rọ̀ yẹn lọ ọ̀rọ̀ pọ̀ tí bá bẹ̀rẹ̀ sí ní ro mọ́ ṣe ìgbẹ́rù la fẹ́ kànú ẹ̀ náà mélòó ẹni tó lè sọ details about Ìbà Gani Adams you come and meet me we were sleeping together for good 14 months this is a person tó bá jẹ́ wípé ó sọ fún wa pé
normally wọ́n máa ń pòwe kan with due regard to èṣù láàlú wọ́n ní èṣù ní ọmọjọ́ tiẹ̀ bọ́n ṣe ní kó mọ̀ gbọ́dọ̀ fún wa lóúnjẹ ní pé ká má jẹun wọn yẹn a sì rí àwọn kan tó ń bọ́ wa sóúnjẹ àwa náà wá tèkìtì sàn pé àwa náà wà níjọ oúnjẹ wọn ní prison pé kí mẹ́bàá wa ní Àbújá kó máa gbóúnjẹ wá fún wa. You understand? àgbọ́yé. Oúnjẹ yẹn ni àwa wa ń jẹ l'Àbújá oúnjẹ táwọn mẹ́bàá wa ń gbé wa tó jẹ́ di Gani àdá ó ní bàbá ń jẹ o. ní àwọn tó sọ pé wọ́n jọ ń para wọn ni. òun ni àwọn ọmọ òun ni Edward ń jẹ o òun ni àwọn tó jẹ́ olóyè ní prison yẹn àjọ ń jẹ. ọ̀rọ̀ ńlá. tẹ́ntẹ́n bá kọ́ àwọn kan máa péyà with your age over 70 kí ló ṣe ń ṣe fún ṣé mo ẹni tí wọ́n bá ti rí ìwà ẹ̀ tàbá wà ní prison gbà mí báyìí tàbá ń sọ̀rọ̀ wọ́n máa ń sọ pé kíní kan kìnìkan táyà bá kọ́ jí báyìí àdúrà tó máa kọ́ ṣe ni pé báwo ni lè yí báyìí ṣe fẹ́ bọ́ lóko ọdún báyìí. kò ń gbọ́ àwọn tó kàn ń jàǹbùlá I'm a living witness èmi ó yí wà I'm a living witness pé kí báwo ni ọ̀rọ̀ Yorùbá yìí ṣe fẹ́ bọ́ lóko ẹrú kò ro tìyàwó tó fi ilẹ̀ sẹ́kọ̀ọ́ at that time Ààrẹ ò tí ì bímọ kò ì bímọ o kò bí ọ pé ìyàwó mi ò máa tí ì bímọ. kò ní gá kò ní gó. kò ní kó àbúlé àdé ló ń gbé ńgbà yẹn o. tó yẹ kó ta kó gbọ́ owó tó fi ń lọ. ẹ mọ̀ o fẹ́ gbọ́ sórí ni ibi tó bẹ́ẹ̀ ń lọlẹ̀ tí bá tún lọ bẹ̀ ọ̀rọ̀ tó pọ́n bẹ́ẹ̀. ẹ̀fọ́ ẹ jẹ́ káwọn ọmọ àlelẹ̀ Yorùbá wọ́n mọ̀. sẹ́nitọ̀ kan wá bá wa ní Kùjì wọ́n wá pe Ààrẹ wọ́n pe Ọ̀túnba ń gbà yẹn wọ́n ní ọ̀gá Ààrẹ àwọn máa fẹ́ ẹgbà Ọ̀túnba àwọn máa fún yín ní 300,000 drop this ambition of this OPC wọ́n ní fẹ́ drop ṣe rí ọ̀gá dẹ̀ ní kìnnìkan tó bá ti pè báyìí ọ̀gá ni ó yá wọ́n ti ń pè wá ọ̀gá ò ní dá lọ kò ní dá lọ bá dáfíìsì yẹn o ó máa pè mí àti ṣùfọ́ àbí sẹ́kàdà ní àwọn méjì mi ìfẹ́ dárúkọ ẹni yẹn ni o ẹni ẹ̀ ṣe wà láìvò wọ́n á ní àpé àwọn máa fún yín ní 300 billion ṣé mo yọ gbọ́ 300 billion báyìí ní 2006 on 2005 ló mú wa 2006 ṣáájá May June orí mi tọ̀nà lẹ́ni yá mo ní 300,000 àwa táwa ní prison 300 million. ẹ wo pé 300 million. 300 million. mo wò pé àwọn àgbà kóníkálukú wá bí gbà. máa gbọ́dọ̀ mi mo wò pé mi mo wò pé mo ní kọ́kọ́ calculate pé ẹ wà àwa táwa ní prison olùrànlọ́wọ́ ìyàwó ò lè wá wò wá ọmọ ò lè wá wò wá èmi ti wò pé ní 300 million tí wọ́n fi lọ Ààrẹ yìí ó kéré jù máa gba 50 tí n bá gba 50 tí n bá délé ìyàwó ló wà létí ò sẹ́ni tí anybody ò fi hàn mí lónìí mo fi dé o àwọn ọmọ mi òun ni mo fi ń credit ìyàwó yẹn dé ní o òun ló ká àwọn ọmọ lọ sí skul tó kò nìkan sínú ilé o business ni wọ́n ta hòtẹ́ẹ̀lì mi gbà tí mi sí ilé o lérí ọ̀rọ̀ yìí náà ni o you understand mo wá wò pé kí mo fẹ́ ṣe gbàtà wá dé ọ̀gá ló máa ronú sí gbàtà wá dé inú sẹ́ẹ̀ Ààrẹ wa ní ọ̀rọ̀ náà sọ lẹ́ẹ̀kan yẹn o kí lè rí sí torí ẹ̀yìn àjọ Ààrẹ máa ń sọ̀rọ̀ kan gbà yẹn Ọ̀túnba ní àjọ ń ṣẹ̀wọ̀n yín ni o èmi ni kò lè take a decision mo lè jọ́gà yín o èmi mo kọ́kọ́ sọ̀rọ̀ mo ní Ààrẹ ọ̀gá Ọ̀túnba ibi tá a bọ̀rọ̀ dé yìí ẹ jẹ́ ká gba owó yìí kóníkálukú lè ní freedom. ká lè ní freedom ilé ló ti dàrú yìí ìyàwó wa ní òróúnjẹ yìí ìyàwó Ààrẹ as at that time ó fi lélẹ̀ yàrá kan ló wá ń gbé l'Àbújá lẹ́gbẹ̀ẹ́ Kùjé prison you can imagine ó fi ilé duplex sílẹ̀ lábúlé àdó ó wá rẹ̀ yàrá kan ní ẹgbẹ́ Kùjé prison fún tó ń gbé táwọn tí ò mọ sórí yìí o ilé ní ò gẹ́gẹ́ tara wọn yìí ọ̀gá ẹ bá gbowó yìí ẹ ṣàrà yọ 50 fẹ́mi àbẹ́ tí wọ́n máa yọ fẹ́mi at least máa kọ́ ní as at that time mo ti lọ́dọọdọ 50 délé mo ti máa ṣí àwọn Ààrẹ wa mi rí Ààrẹ ní kò lè yé yín owó tẹ ní ká gbà yìí ìgbà tí ìgbafẹ́ máa sọ̀rọ̀ ìyẹn Isa Kamuna kí ni wọ́n mọ̀ ń tiẹ̀ ọgbẹ́ni jókòó wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé a máa kú sí báyìí ni wọ́n sọ wá pé a lè kúrò ibà kí ló tún kù òye a máa gbádùn ẹ̀mẹ́ka dẹ̀ gbowó Ààrẹ wa ń sọ fún ẹgbẹ́ pé tá a bá gba owó yìí tá a bá dé ìta wọn ò ní sọ pé 300 million ni mọ́ o wọ́n lè sọ pé 1 billion náà fún wa o and secondly àwọn ọmọ ọlọ́mọ tí a torí ẹ̀ ń jẹ ìyà yìí tá a bá délé kí la fẹ́ sọ fún wọn
mo wá sọ fún ọ̀gá pé àwọn ọmọ táwọn torí ẹ̀ jẹyà ọmọ mi ò ló wá fún wa lórí ìbàyàtọ̀ táwọn lídà táwọn àrílẹ̀ kọ̀ọ̀kan yìí ọ̀gá ni ẹ tó bá yá wọn á mọ̀ túmẹ̀ á padà gbowó ẹ̀yàn we have to spend additional 4 months or 6 months láti May wọ́n tó wá fún wálé ní December wọ́n wá fún wálé ní December ọ̀gá ò gbowó yẹn o àwa tiẹ̀ tún rówó ń prison because ìgbà yẹn mo jẹ sẹ́ríkì mo jẹ sẹ́ríkì prison àti káàtì ẹ̀ ń gbẹ pé àwa lé mọ́ a rò pé kò síyàwó kò sọmọ mọ́ kákó máa gbọ́hùn èmi ti bọ́kà bá ti jí àbájá ti kọ́kọ́ ṣàdúrà máa ní ẹ ti kírètì bọ́nà jíjẹ mímú ti máa wáyé. èmi ti rówó tèmi o kò ti rówó bẹ́ẹ̀ kọ́ adé pé ọ̀gá ní wọ́pọ̀ àdíjà àgbàgbà sọ pé ẹ̀jẹ̀ àṣàdúrà o wọ́n ti wá omi wọ́n ti ṣe kíní kan yẹn ọ̀gá ẹ̀jẹ̀ ara máa jẹ oúnjẹ wa ń bíbá jẹ́ ká máa mẹ́kọ̀ owó wọn náà ní fi wálẹ̀ ìyàwó àtọ̀ máa ṣe ilé ayé wọn but then afagidi gba sẹ́ríkì wọn lọ́wọ́ ní prison ní Kùjẹ́ ń gbà yẹn I was sẹ́ríkì of Kùjẹ́ prison tó wáyé and I was making money èmi ni mo sọ bẹ̀tà rẹ ọ̀rọ̀ Oòduà ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí náà ni bójú làárọ̀ kí n nẹ́sìn tó kù tàlàfẹ́ àdẹ̀rẹ́ yáyè sí fóònù tàlàfẹ́ bá sọ̀rọ̀ ń sìn báwo ibo náà bá prógráàmù délé kú ibo náà bá ẹ má jẹ́ bá sọ̀rọ̀ yìí máa ka lọ́ba kan sọ pé màá kàn máa wo ààrẹ rẹ̀ pé àwọn èèyàn mọ yìí máa ní ẹni tó yẹ kó lówó ju as at now ìbá ni because you know who is who kì í ṣe ìsìn bẹ́ẹ̀ ó sick lérí pé ilẹ̀ Yorùbá yìí ṣe mọ̀ bẹ́ẹ̀ táwọn kan wò pé kò sí gbá kan ṣàwo ṣé ìwọ ti ṣerú ẹ̀ rí ìgbà yẹn ní ààrẹ ti ní ọ̀rọ̀ kan ti wá sí èmi létí we call one man májà ń dárúkọ ẹ̀ ó sọ̀rọ̀ kan ó ní ààrẹ ó ní Ọ̀túnba ohun tó dúró lórí ló dáadáa o tó mọ̀ pé ó ní soft mind ó dẹ̀ ní mind fúnlẹ̀ Yorùbá ó ní orin mẹ́ta ni Yorùbá máa ń kọ fẹ́ẹ̀yàn o Ọ̀túnba ní orin mẹ́ta ẹ̀ ó ní tó bá rò pé o lérò lẹ́yìn wọ́n á ní tó jẹ̀ jáde níta báyìí especially tó bá jẹ́ légún wọ́n á ní wẹ̀yìn ẹ̀ wò bó lọ́mọ ogun wẹ̀yìn ẹ̀ wò you understand inú wọn náà dúró àwọn ẹ̀yìn wọn ni ọmọ ogun ló ti ń báyìí èmi náà lè ń support inú á dùn ohun tí ò yẹ kó ṣe wà ní wàá ṣe ohun tó wọ ẹ̀ka ohun tó lòdì sófin wàá ṣe orí tó bá ṣe tán wọ́n máa sọ fún ẹ pé wọ́n á rí pé àwọn kan fẹ́ máa dá ọwọ́ òwò sílẹ̀ wọ́n á ní ọmọdé eégún yìí ò lè ṣe ohun tí bàbá rẹ̀ ń ṣe inú ẹ̀ náà máa dùn pé yes tí mo lọ́mọ ogun lẹ́yìn kí ni mo fẹ́ fà táwọn ilé òní dúró èmi tó yẹ kó ọ̀nà bẹ́ sí wàá bẹ́ sí ẹni tó yẹ kó kọlù wàá kọlù ọba tó yẹ kó kọlù wàá kọlù ẹni tó yẹ kó sọ̀rọ̀ burúkú sí wàá sọ̀rọ̀ burúkú sí ẹni tó yẹ kó sọ̀rọ̀ kàn wàá sọ̀rọ̀ fún wa sí tó wá di pé àwọn ẹwà ṣe wàá gàdọ̀ tó wọ́n bá dẹ̀ sẹ́rí tó di pé wọ́n mú ẹ̀dán gbàgbà tó wọ́n ká ẹ̀ mọ́ wọ́n wá kọ nìkan ta fún ara wa balẹ̀ a ní tó bá burú tán èèwọ̀ nìkan ni ó kù orin mẹ́ta tí Yorùbá máa ń kọ fún èèyàn ni fún ẹni tó bá rò pé òun ní ọmọ ogun bet wàá lu ọpọlọ ẹ mi ì fẹ́ dárúkọ ẹnìkan tó ń ṣerú ẹ náà báyìí o tó yẹ kó ro dáadáa kó wá bèrè àwọn tó ti ṣe tẹ́lẹ̀ ṣé àtisílẹ̀ kẹ́ni yẹn la fẹ́ rò ni kí iṣẹ́ ẹni tó ṣẹ̀ débẹ̀ lẹ́ni tó pọ̀ ń jan blambla ẹni tó ti wà in there for donkey years for almost 3 decades over 30 years what are you now talking about? lẹ́gẹ̀sì tí wàá wáyé gan tá àti ẹ̀jẹ̀ ẹ̀kan lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nu wọn ò lé yẹ ìyá táwa ti jẹ́ fúnlẹ̀ Yorùbá ìlú mẹ́gan wọn ò lé yẹ tàdé sí tẹ̀lé ibà Gani Adams. ìtàn wọn náà fẹ́ pa ṣé house arrest náà ń pè ní kínní náà ṣé ìyẹn wá ní òjèlà fún ìyá Yorùbá kábáníkà máa ka ilẹ̀ kó di pé Ọ̀túnba kó di pé ó jẹ ààrẹ kàtàkà máa ti ka oyè nǹkan tó ṣe nígbà ààrẹ ìgbà tí ò tí ì jẹ ààrẹ tó sì wà ní Ọ̀túnba tó tẹ̀ wọ́n ń Gani Adams gan mẹ́rin la fẹ́ kà ṣé ìjà Rábàní ṣé ìjà tí mo ṣe ṣé ìjà tí jọ́ni ṣé ti Ṣàgámù mélòó lẹ́yìn kan tẹ̀ ti ṣàgán báyìí náà fọlọ́ ẹ̀jẹ̀ ìgbà míì kí náà ń jà gan kí ni àmọ́ ti jára báyìí àmọ́ tí mo ṣe ni àmọ́ ti Ṣàgámù ni ẹnìkan pàtàn mọ́kò wo ẹnìkan tó ń sọ jákujàku lánàá bóyá 10-10 àbí kílẹ̀ tí
ń sọ̀rọ̀ ìmọ́lẹ̀ ní Ṣàgámù a ò fẹ́ máa sọ̀rọ̀ kó sàgbà ti ń dé lẹ́yìn oníkà máa sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tó bá dé ń sọ̀rọ̀ ìmọ́lẹ̀ ní Ṣàgámù ní ìmọ́lẹ̀ wà káà mọ sìnẹ́rò tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni kò ní kan tó fi tàpá sí ṣé ààrẹ dìdí lé ni àbárí kò ní kan tó ṣe ni a leader is a leader and you obey the last order ṣé yẹn wá sọ̀pù Ṣàgámù dì sí ni tẹ́ni wá ń pa ìtàn kíntàn náà padà pàtàn àwọn tí wọ́n ní wọ́n lọ gbowó tán ṣe kíní kan tó mọ sórí ẹ wo olótú àwọn kan máa fi kan jásí kan máa sọ ọ̀dọ̀ ńlá kò sí story tí mi ò lè sọ I'm over 70 o and I've been in the struggle since 1999 so I know what I'm talking about understand I'm not even been in the struggle I partake in the struggle mo dẹ̀ jẹ̀yà ẹ̀ náà so mo lè sọ tí ààrẹ bá ṣe báyìí mo lè sọ nǹkan tààrẹ mi ẹ mọ̀ báyìí ó dá jẹ́ ìsàyè kan fún ẹ lẹ́yìn ó fẹ́ gbọ́ mi a wà ní prison gbà mí ẹnìkan mo forúkọ sẹ́nitọ̀ yẹn láṣìírí ó wá látọ̀sùn bó ṣe láìkì ààrẹ tó ọ̀tún gbàngbó ó máa fún wa ní 250 every month ó pẹ̀lú ẹni tó bá sanjọ́ rán wá bí mo ṣe ń sọ̀rọ̀ àwọn kan ti mọ̀ Ọbásanjọ́ rán wá ń gbà yẹn pé kó lọ bá Ọ̀túnba sọ̀rọ̀ kó jáwọ́ lọ́rọ̀ Tinubu kó má tọrọ OPC mọ́ ààrẹ lòun gbàǹgbà yẹn bẹ́ẹ̀ torí pé ó nífẹ̀ẹ́ ààrẹ ó ṣe fún wa ní ìkíní yẹn tí wọ́n bá ti wá kówó yẹn wá ṣé wọn pé ní prison wọ́n máa pè nǹkan ní treasury jẹ́ pé ẹ máa kó sọ̀dọ̀ welfare ìwọ̀n bí yóò ṣe wọ̀n rẹ̀ wọ́n máa kó tó máa fún ẹ lówó wàá kó sọ̀dọ̀ welfare tó bá fẹ́ náwó wàá lọ gbà ní ọwọ́ welfare o lè fi ra nǹkan fáwọn èèyàn tẹ́ bá tó wá every month wọ́n máa fún 250,000 tẹ́ bá tó wá fún 250,000 yẹn ọ̀gá wa ní oyin ìwọ gba 120 igba ìyẹn wàá bí sáká ìwọ gba 120 ẹgbẹ́ mi fi 10,000 naira sí pọ́ọ̀sì tèmi ní welfare ní prison ní treasury náà tí ààrẹ bá fẹ́ gbowó bí ó fẹ́ fún àwọn kan àlejò wa ẹlòmíà wá kí ààrẹ níbẹ̀ kò ní lówó mọ́tò àti padà ọ̀rá ààrẹ tún yọwó fún wọn. nínú ibi tán wà lẹ́yìn ibi táwa ẹ̀ àtúnyọwó kò sí wá I tell you the whole story. èmi kan dẹ̀ rèé n bá ti rò pé èmi wà ní prison màá fi máa náwó síta àpérò o tí ọ̀gá bá ti gbowó tiẹ̀ tán a lè ti yọwó tá a fẹ́ fi jẹun tọ́gà bá ní pé oyin èlò kò sí lọ́wọ́ ọ̀gá àti náwó tán o kò sówó kankan mọ̀ Gani bẹ̀t ọ̀gá nígbà jẹ́ owó ẹ bá ń pẹ́ a lè yáwó àmì ààrẹ tó máa yá yín lówó owó mi mo fẹ́ yá wọn yẹn o owó mi I will not tell you láti dìkan náà owó mi mo fẹ́ yá wọn mi ní fi kún o torí ẹ̀yin ọ̀gá ló ṣe sàárà pé àwọn ìwà kí òun báyìí wá kí mi bí tẹ́ni mo dání. tó jẹ́ yẹ pé mi tí mo tún wà láti mọ́lé fún ìyá ilẹ̀ Yorùbá máa tó máa fún lówó. ọ̀gá kò sówó lẹ̀bẹ̀ mo lè bá yín lọ yáwó ní welfare torí èmi ni president sẹ́ẹ̀lì màá bá yín lọ yáwó ọ̀gá ní lọ bá wọn yáwó bá wọn lọ yáwó 20,000 èmi á lọ gbà ní owó mi àwọn fún ààrẹ lọ fún lágbájá báyìí tó bá di next month tó bá kó 250 yẹn jáde kí wọ́n tó ṣe owó yẹn ààrẹ owó wa owó ti ní tayá ọ̀gá ní ewu báyìí á dẹ̀ jọ. wọ́n tún yọ fún yín wọ́n tún ní wò ó pé ṣe bí nǹkan tá à ń ṣe yìí kọ́ tó pín mí kọ́ tó pín tó kulẹ̀ máa kọ́ gbà yín. That's a leader for you. I'm a living witness. Mo wájọ wà ń bẹ̀ ní àjọ ń wait for good 40 months in yẹn ni. So I can tell you everything. Èyí tó bá ṣe tí ò dáa, I tell you pé a ó ṣe tí ò dáa. Understand? But èmi ò tiẹ̀ tí ì rí. Ó dáa, ó fẹ́ gbọ́ mi. Tí ẹnìkan bá tí àjọ bá rówó kan lé ní. Tí ó bá ṣẹ́pẹ́ lọ́wọ́ rẹ̀, ó lè máa kanra tó dẹ̀sẹ̀ tí ò lè ṣe. But tí just owó díẹ̀ bá dọ́rọ̀ ọ̀rẹ́ lẹ́nu bóyá bíi 150-200 million tó bá lọ kí ààrẹ ńlé tó bá lọ pé ọ̀gá mo ti ń lọ ààrẹ lè máa bi ẹ pé ṣé o dẹ̀ ní problem ṣá ṣé kò sí. ṣé kò tẹ̀ béèrè pé mo ní nǹkan báyìí o tẹ̀ ń béèrè owó rárá o ń béèrè ṣé o ní problem ṣé kò sí problem ṣá tó bá ní kò sí problem àwa ní kò gbà ọwọ́ máa ń yun tó bá ní owó báyìí lọ́wọ́ máa ń yun láti fi ran ọmọ Yorùbá lọ́wọ́. bẹ́ẹ̀ mo sọ fún wọn máa ń yùn àwọn máa ń táyẹ̀ tẹ̀jọ́ tí ò bá lówó lọ́wọ́ ni tí ò bá lówó lọ́wọ́ ni máa lọ kí. lóògùn ọ̀fẹ́ ní kí wọ́n á kí yín ni sàkílò bá ti mọ̀ kí wọ́n á kí yín ni wọ́n nà kí wọ́n á gbowó ni. ẹ̀tọ́ mi ni màá dẹ̀ gba ọ̀gá mi ni
bẹ́ẹ̀ni ọ̀gá mi ni mi ò ní lọ gbowó lọ́wọ́ Tinubu owó ẹ̀ máa ti gbà ọ̀gá mi ní kí wọ́n á kíyìn ni màá dẹ̀ gbẹ̀tọ́ mi jọmọ that's a leader for you ẹni àwọn kan tó kàn ń sọ tó ń sọ̀rọ̀ ṣẹ́rí tẹ́lẹ̀ ẹni tó wà lókèrè ò lè mọ ohun tó ń ṣẹlẹ̀ ní abẹ́lé bẹ́ẹ̀ni ó lè mọ̀ bẹ́ẹ̀ni ẹ mọ̀ ọ̀dọ̀ ẹ̀yàn pé program la ṣe ń sìn ọ̀dọ̀ níbi tá a ti ń yà sí o bẹ́ẹ̀ni ibi tẹ́ yà sí náà àwọn èèyàn náà lè máa mọ̀ yín pé nǹkan tó lọ nìyẹn. mo lè ṣe dọ́ńkì yọ ṣé kàtà lọ sí ìlú bàbá Fáṣe Olóòrùn ta lọ fẹ́ yàwó náà ìgbà tá lọ ṣe òkú ìyá yàwó ẹ̀ àti bàbá yàwó ẹ̀ náà la fẹ́ sọnù ẹ̀. Go forget it. This guy is a leader, he's a motivator. He's a person that can. Ẹ mọ̀ kì í ṣe tó àwọn tó sọ pé lákòó èmi ò mọlé mi mọ jẹ́ẹ̀tì tí ààrẹ ní o. Tí wọ́n fi láìkì owó. Tí wọ́n fi sọ pé láìkì owó mi ò mọ̀ o. Mi ò mọ̀ o. Torí ẹlòmíà kan máa sọ bọ̀ jàbàlá kan máa sọ. Kò dẹ̀ kò bówó bá wọwọ́ ẹ̀ lẹ́nu àwa máa mọ̀. Nítorí pé wọn ò ní fi ṣáwọn. Ó àti ẹ̀ máa mọ̀ torí ààrẹ bó ṣe wà yẹ ó gbáfẹ́ ọ̀wá ti mọ̀ pé ó wà lọ́wọ́ ààrẹ. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ kò lè ní fi bò. A ti ṣe festival tí ò sí £1. Èmi ni director of event worldwide èmi ni. Àwọn èèyàn festival tí ò bá sí owó. Ààrẹ máa ní báyìí fẹ́ ṣe báyìí oyin. Màá ní ọ̀gá ẹ ṣáà sọ pé ó máa ṣe é ṣe lórí ilẹ̀ tí máa parọ́ níta níje kó má dáa fún mi èpè ni mo ṣe yìí màá ní ọ̀gá ẹ ṣáà sọ pé ó máa ṣe é ṣe ọ̀gá ní ó dá á ṣe é ṣe o á ṣe é ṣe yẹn èmi á lọ wá owó màá ṣe máa gbọ́ mi padà o máa gbà padà ìjọ tí ọ̀gá bá lówó lọ́wọ́ màá ní ọ̀gá festival tá a ṣe nígbà yẹn owó mi dà tí ẹni ká á ṣe é ṣe yẹn owó mi dà adẹ ṣe kí ni adẹ san ó ní òye ọ̀pọ̀lọpọ̀ tó wò pé báwo la ṣe ń ṣe festival. tó fi ń dùn tó fi ń ní gbọ́ngbọ́n. march tá máa mú yìí festival mẹ́rin la máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ mẹ́rin. mẹ́rin náà ṣe ní gbogbo Lagos gan tó jẹ́ bóyá tó jẹ́ délé tó jẹ́ ṣètò lówó jù ní gbogbo South West mẹ́rin náà ṣe. ẹ̀yọ́ náà ṣe ẹ̀yọ̀gbẹ̀yìn. a máa ṣe festival mẹ́rin ní oṣù yìí bí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìjọ méje nísìnyí à ń lọ sẹ́pà fẹ́ lọ sọ́dọ̀ àwọn ìyá mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ni. a máa ṣe Òkè Ìbàdàn a máa ṣe Olúmọ festival a máa ṣe ọdún Elédùmarè for good 21 days nínú a máa ṣe Ramadan lecture ní the same march ta ló ń fún wọn lówó ta ni people are not taking all this thing this is a man that will promote his thinking every day on how to promote the culture on how to promote the heritage on how to promote the custom the language of Yoruba race. Àwọn kọ́dà ìjókòó bẹ́ẹ̀ tí wọ́n ní pé kọ́ máa Christians láyé tí wọ́n ní they don't have anything doing. They don't have anything doing. Kọ́ sọ nǹkan tí wọ́n ṣe náà kọ́ tẹ̀sán pé kábàáyé làwọn ṣe fúnlẹ̀ Yorùbá. Kọ́ tiẹ̀ lọ kẹ́gbẹ́jọ. Ok n fẹ́ sàṣìkọ́ fún ẹ lẹ́yìn. A rí owó kan owó yẹn wọlé ní precisely owó iṣẹ́ ta ṣe ní OPC. Ọ̀gá wa ní kí náà fẹ́ owó ìwọ̀nba owó tó dé kí náà fẹ́ fi ṣe ó ní ó mà yẹ kan lọ kọ ẹgbẹ́ jẹ nílùú òkú èyí mo kọ́kọ́ dìde o èmi o mo ní ààrẹ owó tó yẹ ká fi invest ká tó lọ kówó sí ẹgbẹ́ kan lókè òkun táwọn ò tí ì yò ká tó wà lọ máa náwó fún àwọn mẹ́mbà kan lókè òkun èmi tèmi o owó ẹ jẹ́ ká fi invest that's why you can invest and be making money in the organization adé fi máa run àwọn ìrówó gbà lé anywhere mọ́ abádé invest nítumọ̀ ta níyìn á fi máa rà ààrẹ ní tábà kan wà ní Nàìjíríà ya kan máa lórí lákan máa wà ládágún omi táwọn máa yí kọjá ni. yà lọ bímọ sókè òkun. àwọn fẹ́ lọ ọ̀gá tó ń gbà NCC National Coordinating Council wọ́n tó lọ sí National Executive Council wọ́n tó lọ béèrè pé báyìí ni àwọn èèyàn support èmi ò support o ní tèmi ò yí o owó yìí ẹ jẹ́ ká fi invest àrẹ́nìwẹ́ èyí tí òye wo kàn pé lágbàlagbà ni ohun tèmi rí ìwọ ò rí ọ̀gá now took the money as at that time wọ́n á lọ fi invest that OPU tá à ń lò ń sìn Odua Progressive Union orúkọ yẹn prison làárẹ̀ ti fọ́ọ̀mù ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ kó lọ wádìí lé ní
prison lọ̀gá ti fọ́ọ̀mù ẹ̀ lára àgbàdo àtàkùn tó báyìí ó yẹ ká lẹ́gbẹ́ ìgbà lọ̀gá tó kà máa lé nẹ́ẹ̀sì ẹgbẹ́ mọ̀ pé àṣà wa tá a ti wà lẹ́wọ̀ lábẹ́ nọ́ọ̀sì ẹgbẹ́ ní lókè òkun ibẹ̀ lọ̀gá ló ti nọ́ọ̀sì pé a máa ní olókun festival foundation tí all festival máa lọ́ndà ẹ̀ ibẹ̀ ló ti think about Gani Adams foundation ọpọlọ ẹ̀kọ́ ń sọ kalẹ̀ everyday ńbẹ̀ yẹn ni ìgbà tó ń fẹ́ ṣe OPU ń bẹ̀ yẹn mọ̀ kò pé ṣáwa tá àti ìrówó jọ ní pípẹ́ pé wọ́n yìn fún wa lówó lábẹ́ lọ wìdánù kó yẹn máa padà wá yọ ìgbà tó yẹ wáyọ tó wà lófẹ́ tó lè ní support yẹn ọ̀gáníwẹ̀ tí ẹ ló sọ yẹn ìwọ kọ́ ló lórí ẹgbẹ́ òun náà máa béèrè pé kí ni àwọn ṣe nígbà táwọn wà ní olórí ẹgbẹ́ ẹ kò ní ẹ ní sọ pé kí lọ gbó tí màá bọ́ ìyàwó àtọmọ mi wá kí n tí mo go against Gani. The organization now is now in almost 200 countries. 200. Togo is just one. Ghana is just one. In Africa, kì í ṣe pé bóyá town by town o, country ni mo sọ o. When you are talking about Sweden, Canada, Australia, Germany, France, London ni mo sọ yẹ pé ká máa sọ pé ìlú tó wà ní London bíi Maryland kìnìkan ìlú ni mo sọ yìí o. 200 ni OPU wa. Àwọn tá à ń sọ yìí náà ló padà wá ń ṣe conference every year ká tó ṣe Oòduà festival. See what they did at the last OPU conference. What conference? See what they did at that wọ́n ṣe ní Òṣogbo. Gbọ́ kọ́mẹ̀ntì ọba àtàjọ Òṣogbo Israel emergency ó ní àdàkẹ́ máa ṣe kí ni every year ṣó possible ṣá. Gbọ́ kọ́mẹ̀ntì ẹni tó represent Governor Adeleke gbọ́kàn tó sọ ẹni tó represent Ọ̀ọ̀ni ní ààfin Ọbalúfẹ̀ gbọ́kàn tó sọ. And next year we are going to another state. Ó tún di another year kó tó di maybe 5-6 years ká tó ka wọn. Kí Ààrẹ wọn máa dárú àwọn yẹn lẹ̀ báwo ni Yorùbá ṣe fẹ́ lé ẹnu ní ìdàsúrà. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí kò sí ẹgbẹ́ mi tán pariwo ojú orúkọ tí mi fẹ́ dárúkọ ẹyọ kan yẹn náà dárúkọ wọn ní mẹ́mbà káàkiri o. How many delegates come from each country outside in the diaspora láti attend the World Congress? How many that will come into this country every year by January? And the man will lọ sí Oòduà shrine and lọ ṣàdúrà bẹ́ẹ̀. And what is going on there? Do you know how many festivals we are having in a year? We are having over almost 21 festivals in a year. Kò sí state ní gbogbo South West àti festival tá à ń ṣe. Who is sponsoring us? Who? Answer my question. Who? Kálọ̀ ìgbọ́dọ̀ pé èyí mò ń sponsor wọn. Kó bọ̀dọ̀ ká sọ pé náà. And ó dà èyí tá a fẹ́ ṣe ní ti ọdún àwọn ìyá ní Ẹ̀pẹ́ ní ọjọ́ Tuesday sí òbésìrì la pè o èyí lẹ́rù pé òbésìrì máa gbà £1 àbí 1,000 àbí 1 million ta ló máa sanwó yẹn àwọn mẹ́mbà wa náà ni ṣé inú tó lọ́wọ́ bá ti fún ẹ jẹ́ ká gbà fún ayé forí wórí ẹ jẹ́ gbà fún jáde gbà fún káwọn náà tẹ́lí sí náà kọ́ ní bó ṣe rí kì í ṣe pé kàkà máa pariwo ẹ bá ní ká máa ka àsísínẹ́ẹ̀tì tí Ààrẹ ti ṣe nígbà tó kó tó jàre àkà fún yín kó tó jẹ Ọ̀túnba àkà fún yín lẹ́yìn tó jàre tán àkà fún yín kì í ṣe pé kẹ́ni kankan àwọn sọ jákujáku wo ìdé yẹn. èyí tẹ́ ẹ tiẹ̀ sọ ìgan kò ṣe kékeré nítorí pé most of things tẹ́ ẹ ti correct kò kéré ní orí ìrìn àjò yẹn nípa pé àwọn tó ń sọ pé ohun tó gbé Ààrẹ dé prison yard kò ń ṣọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó ti fojú hàn ń sìn pé nítorí pé gbogbo ìjà tó wà láàrin Bọ́lá Ahmed Tinubu our president ń sìn tó jẹ́ yẹn pé gọ́fúnà ni wọ́n by then nítorí pé Ààrẹ Gani Adams nígbà yẹn tó ń ṣì wà ní Ọ̀túnba tó ń sọ́pọ́ọ̀tì Tinubu pẹ̀lú ìjà tí ó wà láàrin àwọn àti president nígbà yẹn tó jẹ́ gbogbo nǹkan tó jẹ́ ẹ̀tọ́ Lagos State tí wọ́n ń fún wọn tó dẹ̀ yẹn pé OPC led by Gani Adams ṣe support àti ìrànwọ́ fún state yẹn so òun ló gbé wọn dé prison yẹn wọ́n kàn fi ti Saula wọ́n fi yẹn
àti Yànàpájà wọ́n fi kó wọn dé PC àdìyẹn pé kán fẹ́ gbẹ́lẹ̀ kán gbàgbé ẹgbẹ́ ẹ̀yin ará ilé òun náà ni a ti ń gbọ́ yìí because tá a bá ń gbọ́ lọ́tún agbọ́lọ̀ máa gbọ́ lọ́sì àwọn bàbá wa dẹ̀ ti pòwe ìkọ́ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà pé kò sẹ́ni tó mọ̀ pọ̀n bí ọlọ́mọ ṣéèyàn lè mọ̀ ọ̀rọ̀ sọ bí ẹni tó ní ọ̀rọ̀ gangan fúnra rẹ̀ ẹ ṣeun bàbá wa ká fi ìbéèrè lè ká fi ká ẹsẹ̀ ètò ìní ká fi ká ní ilẹ̀ ìbéèrè náà lọ báyìí pé bàbá wa tí a bá wù lọ tí a bá wù bọ̀ látìgbà tí bàbá wa ti di Ààrẹ Onakankafo ní ilẹ̀ Yorùbá nísìnyí tí ààrẹ ti di Ààrẹ Onakankafo ǹjẹ́ ẹ lè tọ́ka àwọn iṣẹ́ ribiribi méjì sí mẹ́ta tí ààrẹ ti ṣiṣẹ́ lóyún orí ẹ̀ fún ilẹ̀ Yorùbá. Hello commander wàá gbé fóònù mi busy am on live program now ẹ ṣe olóòtú ẹ má bínú ó dà pé àwọn kan tí wọ́n fi ń pè ní lọ́ọ̀tún now ṣe rí lérí question yín olóòtú ọ̀nà mẹ́ta ni ṣé kí ọ̀gá tó di àti nígbà táàrẹ di àbí nígbà tó ṣé nígbà tó dọ̀tún balẹ̀ fẹ́ àbí. ìgbà tó wà ní nǹkan tó dà rẹ àti ìgbà tó dà rẹ àwọn iṣẹ́ tẹ́lẹ̀ sọ pé wọ́n ti ṣe. iṣẹ́ yẹn máa pọ̀ ẹ̀rọ ká bí oríṣi méjì ẹ jẹ́ ká mú nígbà tí ààrẹ tí Ìgbà Gani Adams ti di ààrẹ ṣé ìgbà tí Ìgbà Gani Adams di ààrẹ yẹn ó dà pé òun làwọn èèyàn sọ pé àwọn òrìṣẹ́ tó ṣe àwọn òrìṣẹ́ tó ṣe ṣé ìwọ nìjà pé wọ́n jà ní Ṣàgámù wọ́n jà ní Ìdí Àràbà ìjọ wọ́n ṣe gbogbo àwọn èèyàn rí iṣẹ́ tán ṣe ń gbà yẹn bẹ̀ẹ̀ àwọn èèyàn ti wá rò pé nígbà tí wọ́n ti wá di ààrẹ yìí kò tẹ̀ sí nǹkan tó ń ṣe mọ́ ẹjẹ́ ilé ẹ̀fáìsì lórí yẹn díẹ̀ now èkíní mo gbọ́ ní ẹnu olóòtú kan lára àwọn afẹnujáwáyà kan ní àwọn bloggers kan tí wọ́n sọ wípé ẹnìkan ló lọ quench ìjà gangan ẹ jẹ́ kí n sọ fún yín pé ìgangan tẹ́ ń wò yẹn ilé OPC ni olóòtú ilé OPC ni a ní festival tá a máa ń ṣe ní ìgangan yẹn kó wà on record a dẹ̀ ti ṣe episode yẹn for the past 6 or 7 episode a máa ṣe festival kan ní Ọ̀yọ́ state a dẹ̀ wá mú ìlú Ìgangan as one of the town tá a ti máa ṣe festival and festival tá a máa ń ṣe ní Ìgangan náà máa ń pè ní Ọbàtálá festival tẹ́ bá ìdé Ìgangan lé ní níwájú palace yẹn ní other side yẹ ẹ rí shrine Ọbàtálá ń bẹ àwa la kọ síbẹ̀ o àwa la kọ síbẹ̀ so àwọn èèyàn mọ story kọ́kọ́ ń jápọ̀ kọ́ ń sọ̀rọ̀ every year là ń ṣe festival ní Ọbàtálá tá a máa move members thousands we go to Ìgangan a máa gba hotel tó wà ní Ìgangan that's one hotel tó ń pè ní adé orí ọ̀kì yẹn ìmá yẹn á tún máa get ìṣe commissioner of honourable gbogbo hotel tó wà ní Ayétẹ̀ tó wà ní Ìdèrè tó wà ní Gbọ́ra a máa gbà tán ní tí ò ní ká wa that is in Ìgangan tó ń sọ yìí o ìgbà tí Ìgbà Gani Adams di ààrẹ tán ní ọ̀rọ̀ kidnapper ṣẹlẹ̀ ní Ìgangan. You don't need to be blowing your trumpet anyhow. Tí ìbá ṣe ohun tó ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ náà pa àwọn ọmọ wa ló lọ mú wákìlì. Some people went there, they do whatever they like. But ààrẹ kan wò pé ẹ wá ṣé ghost ni máa ní dẹ̀ ní backing àwọn kan lẹ́yìn. Including the government, I won't say the government in power. As I did. Both in federal and that kind of. How do we get rid of this guy? We have a state coordinator by then, Olumo, who is the state coordinator of Oyo State. And even àwọn kan tó jẹ́ local government coordinator, even the senatorial leader of Ìbàràpá méjèèjì,
kí ló kọ bọ̀bọ̀ ẹ̀ ó ní Ìgàngán ló ti wá àwọn ẹgbẹ́ tá a bá ní ká lu àwọn pípù yìí it will not be easy and Ààrẹ now said okay o bọ́n bá gbọ́n ogun agbẹ́gbọ́n rúrùn àwọn náà gbọ́n wọn yìí Ààrẹ use somebody else from outside who is a member of that community not Ìgàngán per se but from Igbóọrà ẹ̀yẹn ló wá jẹ Akínrógun sí i ló jẹ Dàgúmólú sí i is a coordinator of a state in Nigeria ẹ̀yẹn ló wá ló kó àwọn kan jọ ta ni pé wọ́n kọ́kọ́ sọ fún àwọn ọlọ́pàá pé àwọn fẹ́ wọ bẹ̀ lọ that thing will not be done wọ́n kọ́ lọ́bẹ̀ wọn rí wákìlì mú wọn mẹ́nà ọkọ rí mú wọn tó rẹ̀ kàn relent o they still go back there and get it àwọn tó kàn sọ̀rọ̀ ń sìn wọn wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ń mú àwọn ọmọdé yìí wọn rò ó mo nílùú mẹ́ta lèèyàn ní Yorùbá máa ń lù fún èèyàn àwọn boys wọ́n yìí lọ síbẹ̀ wọ́n dẹ̀ mú wákìlì they took Wakili and took him down to the police station and wọ́n dẹ̀ gbé lọ sí ẹ̀kọ́ta wọn nìbàdàn kí ló padà wàá fún àwọn ọmọ tó lọ mọ wọ́n padà mú wọn wọ́n jù wọ́n sí prison ni wọ́n sọ̀rọ̀ o wọ́n sọ pé àwọn ọ̀sọ́ pọ́n tún mú wọn mọ́ o there's even an allegation against them inú àwọn tó ń sọ̀rọ̀ èèyàn mélòó dìde nu wọn tó sọ pé ẹ̀jẹ̀ àgbà wọn bọ́ ìsìlẹ̀ èèyàn mélòó nu wọn ló dáwó ẹ dá mi lóhùn èèyàn mélòó dáwó. kàkà kí wọ́n tiẹ̀ tún sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n tún ń ṣe yẹ̀yẹ́ ni. now ẹ wá mú ẹnìyẹn tán single-handedly láìsí backing of any other forces kan bẹ̀bẹ̀ wọ́n mú wọn tán ẹ̀tún wọn á débi láwọn ọmọ yẹn ẹ̀tún wọn arrest ẹ̀tún ẹ̀ lè arrest wọn ẹ̀ wá invite wọn fẹ́ lọ Ààrẹ ló ní pé ìgbà tẹ́ ẹ̀ commit of bonder go there they go there wọ́n lọ yọjú sí wọn ẹ̀ débẹ̀ wá ṣọ́ọ̀kì wọn just as we dey shock nígbà tí àwọn yasaula náà tí àwọn ìyànà kájà ṣé wọ́n ti appreciate pọ́ tẹ̀ mú bọ̀bọ̀ ìṣá. no appreciation for anyone. àwọn bọ́ọ̀sì ẹ̀ kí náà ṣe fún ọdẹ ní gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí ṣé wọ́n fún ọ ní £1 kan dáhùn kan tó fún wọn £1 àwọn náà yọkẹ́ ṣe wọ́n ti ń ṣe kíní kan wọ́n ti ń ṣe kíní kan o àwọn tó ń ṣe tẹ́lẹ̀ kílẹ̀ ṣe fún wọn ibi ilẹ̀ fi sún wọn ṣe wo ìyẹn lọ bẹ́ẹ̀ that was after tí Gani tí ìbá Gani àti ìbá ìyẹn number 1 number 2 I really remember ìkan tí ìgbà tó ń kọ́kọ́ kidnap ọba kan ní Èkìtì kó tó di recent one ní nígbà tó ń kidnap ọba yẹn inú bí Ààrẹ kí ni gbogbo játijàti báyìí kí ni gbogbo rọ́kùrọ̀kù báyìí ọ̀gá give order pé káwọn máa kàn lọ fíìsì ọba yẹn out on the long run after tó ń gẹ̀tọ̀ ọba yẹn wọ́n máa pa mẹ́mbà wa síbẹ̀ yẹn wọ́n pa kan náà mẹ́mbà wa ó gbọ́ àwọn tó ń sọ̀rọ̀ yìí tó ń mọ ohun tó ń ṣẹlẹ̀ yìí did they even ask of the wife and the children of that guy up to today did they know how they are living did they didn't bẹ̀ẹ́ni sẹ̀rẹ̀ kan wọnú gbó kan lọ àwọn tó lọ tẹ́lẹ̀ tó yìí tó ń ṣe yẹn kí làbọ̀ ẹ̀ even the government did they even recognize it they killed that guy lẹ́yìn tó ń gba àwọn bọ́bọ́sì wọn yẹn tán the wife and children OPC ló ń bọ̀ ṣe máa bá wọn ṣe ń take care àwọn up to today mélòó la fẹ́ kà mélòó. ibi jẹ́ ṣe ẹ̀jẹ̀ rí. now there is one issue kan tó ṣẹlẹ̀ ní Ìkòròdú nígbà tá a rí pé àwọn kidnappers àwọn people ti ń pọ̀ jù ní igbó àwọn kan sọ pé Ààrẹ kílẹ̀ ń wò kílẹ̀ ọ̀gá ní àti ṣe kọ́ àti support ní ṣé wọ́n gbàdá wọn pé ẹ ṣáà ṣe ọ̀gá wa lọ kọ́ àwọn dependable force jọ in each state we are all living witness àwọn ìtàn ṣe lọ́yọ̀ọ́ àwọn ìdìbò we now have all the dependable force in every state in southwest ẹ jẹ́ sọ̀rọ̀ mi o they now have all the security networking all the stakeholders in the southwest now ìjọ kò tí pọ́sẹ̀ kan tí wọ́n ṣe kí ni security dependable force yẹn làwọn mẹ́mbà wa àwọn dependent force ti Lagos State ní wọ́n mú àwọn tó ń kó ìbọn ní Ìkòròdú. tí ọta àbọn kúnnú mọ́tò wọn. tó kúnnú mọ́tò wọn bá mú. nígbà táwọn ọmọ wa mú wọn tán tí wọ́n dẹ̀ rí pé àwọn dependent force yẹn ló mú wọn kí ló padà ṣẹlẹ̀. àwọn ọlọ́pàá làwọn mú wọn. àwa la ṣàkóso àti pé ìgbà wo lẹ mú wọn àwa la máwọn pípò yìí nà wọn.
The kudos were not given to us. Gẹ́gẹ́ bí òfin Nàìjíríà kẹ̀dẹ̀rẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣe injustice lọ́wọ́ rẹ̀ tó bá ti mú àwọn ọ̀daràn ó gbọ́dọ̀ fà lọ́wọ́ ọlọ́pàá lọ́wọ́. Ìjọba ẹ̀kọ́ àwọn ọlọ́pàá náà kọ́ máa wò ó pé ẹni tó ṣiṣẹ́ yìí o wọ́n gbọ́dọ̀ máa àtàṣe ìyẹn gan-an ó lè kó ìrẹ̀wẹ̀sì síyàn lọ́kàn kéèyàn sọ pé kí láǹfààní. Ṣé lásán náà tiẹ̀ mú àwọn kidnapper náà fẹ́ làwọn amú wọn ṣá. Ṣé ẹ kò sọ pé ó yá dúró ó lè dúró bẹ́ẹ̀. Tán kó ammunition tó kún mọ́ báyìí wọ́n á dẹ̀ filẹ̀ fún yín bẹ́ẹ̀ yẹn. Wọ́n pé something has gone on there nǹkan ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ẹ̀hàn rógbò yẹn. Bẹ́ẹ̀ nẹ́ẹ̀sì ni pé àwa máa ọmọ yẹn àwọn náà tó lọ wọn á nu ẹ̀ fáwọn ọlọ́pàá. Àmọ́ a lọ pé àwọn tó ń bò tí ààrẹ fọ́ọ̀mù lélẹ́yìí o ní lásìkò wọn ní àwọn ọlọ́pàá lóhùn ẹ̀yìn kọ́ lẹ́mú wọn àwọn gbogbo àwọn bloggers àti àwọn tó ń sọ̀rọ̀ yìí kọ́tẹ̀ wá sọ nǹkan tó ṣe ẹ̀kan tẹ̀sán rí náà kọ́tẹ̀ wá sọ ẹ̀kan tó tẹ̀ sí rí náà wọ́n sọ ẹnìkan tó mú rí náà àbí àwọn nǹkan tó ń rescue rí náà lẹ́yìn yẹn náà I'm still saying what Ààrẹ has done after the installation of Ààrẹ. Now before now ẹ rí i pé Àgbẹ̀kọ̀yà ti wà láyé àwọn bàbá wa wó lọ́wọ́ Akíntọ́lá nǹkan. Látàyè gbọ́n. And ọdẹ náà wà tí yẹ pé àwọn ọmọ wa ti wá wọ́n ti tún ṣe tí wọ́n ti pè ní hunters àwọn vigilante wà. By the time tí ibà jẹ Ààrẹ he now make sure he brought all those people together and formed them and called them Southwest Security Stakeholders Group. Gbogbo wọn náà jọ ṣe meeting pátápátá àti Àmọ̀tẹ́kùn ní àti Àgbẹ̀kọ̀yà ní o àti hunters ní o àti vigilante ní o name them about 22 or 28 groups náà fọ́ọ̀mù ẹ̀ òun ló kó gbogbo wọn jọ nísìnyí ẹ lè rí kí Àgbẹ̀kọ̀yà máa bá hunters jà mọ́ ẹ lè rí kí hunters máa bá vigilante jà mọ́ even within the OPC gangan ta ti ń sọ̀rọ̀ ń pẹ́ ẹ́ sìn ìjọba ti gbọ́ OPC pé OPC Gani kan bá OPC Fáṣọ̀hún jà mọ́ ìjọ wo lẹ ti gbọ́ wọ́n ti àti dìkan náà we are all under Iba who is the next one of Yoruba land. The warlord is Iba Gani Adams. Tẹ́lẹ̀ oṣù kan lè ṣẹlẹ̀ kẹ́ máa rí kí ọmọ Gani kan kó bọ́ ọmọ Fáṣọ̀hún kan jà. Bẹ́ẹ̀ni. But now ẹ lè gbọ́ mọ́ ẹ lè rí kí inú oko ń sìn ẹ rí Àgbẹ̀kọ̀yà ẹ rí ọdẹ wọ́n máa ń tákọ̀ra inú gbọ́tẹ́lẹ̀ ni but now they become one courtesy of Ìbà rẹ̀ wọ́n ọ̀dẹ̀ rí nǹkan tó ṣe o wọ́n rí o just of recent kí má tẹ̀ fọ̀rọ̀ ẹ̀pẹ́ tí ń kọjú just of recent Ààrẹ sọ̀rọ̀ kan gbà tó rí pé torí Yorùbá máa jẹ́ lọ mú wẹ̀yìn ẹni o Yorùbá wọ́n jẹ́ lọ mú wẹ̀yìn ẹni o now ìgbà tí Ààrẹ rí owó insecurity tó ń lọ ní Lagos State and in Southwest àti ọ̀gá ní ẹ fún un ní 6 months. Nígbà tó ń pa àwọn ọba ní Èkìtì ẹ fún un ní 6 months. Àwọn kan ti táàmù ẹ ó fẹ́ gbowó ni ó fẹ́ ṣe gbá ó fẹ́ ṣàwọ̀ ni ó fẹ́ ṣe kinní kan ó fẹ́ ṣàwọ̀ ni. Ààrẹ wò pé wẹ́ to be on record he now wrote to the whole 6 Southwest governors. Now see what is happening now. Ẹnìkan tá a fẹ́ dárúkọ ó ní sọ pé ó fẹ́ fi méèkì owó ni ó fẹ́ lọ́mọ gbà kínní kan ni wọ́n ti ní a máa dárúkọ àwọn òde ní dárúkọ àmọ́ ẹni tó bá nílà káyà àti wọn bí tá à ń sọ̀rọ̀ sí wọ́n ní òun ò fẹ́ dárú pé kó fẹ́ gbowó ni. Now see what happen now by this time tomorrow gbogbo bá ń jẹ́ tọ́lọ́run Onírìṣà Ọ̀jájá 1 Àrólé Oòduà ó fẹ́ the whole 6 Southwest governors and some obas and who in Nigeria are going to in Southwest are going to talk about security of Southwest. Kí ló fà? Lẹ́tà táàrẹ ikọ̀ náà ni. I don't know why people ask. Àwọn ọ̀sọ́pọ̀ àwọn èèyàn wa insane ni wọ́n. I don't know. Kẹ̀yìn àti ṣe lẹ́yìn máa ń wá láyé tí yín. Ẹ ṣe sọ nǹkan tẹ̀yìn ti ṣe. Just say one. Ẹni kan máa darúkọ ni o. Báwo ni kí máa darúkọ? Ẹ jèbù rẹ̀. Ó dáa mo ti gbọ́. Darúkọ o. Ẹ̀yin aráalé ọ̀rọ̀ rẹ o. Ẹni ò bá gbọ́ tẹnu ẹ̀gà ló ní ẹ̀dá ń pàtó. Màá kọ̀ bẹ gbogbo à ń lẹ Yorùbá. Ẹ̀yin ajìjàngbara àti ajìjànjẹun.
OPC ò ń ṣe ọ̀tá yín, Ìbà Gani Adams ò dẹ̀ ń ṣe ọ̀tá àwọn ọ̀gá yín. Ìdí bàbá ni ọmọ boko àjùlọ ó dẹ̀ wà ń bẹ̀. Bẹ́ẹ̀ bá tẹ̀ wá wò ń pé Ààrẹ ò ń ṣe olórí yín, ṣùgbọ́n ẹ máa mọ̀ wípé olórí jagunjagun nílẹ̀ Yorùbá ni. Mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ẹ tẹ̀ jẹ́ bí olóòtú ẹ má bínú. Ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ yìí pọ̀. Ẹ dúró náà, kí ni ìyàtọ̀ ẹ̀ṣọ́? Kí náà ń pè ẹ̀ṣọ́ ní ayé àtijọ́? Téèyàn bá ti mọ àmọ̀jù. Ẹ̀yin kan ni mò ń bi. Kí náà ń pè ẹ̀ṣọ́ láyé àtijọ́? Òun náà mò ń fèsì sí. Téèyàn bá ti mọ àmọ̀jù, àmọ̀jù máa ń gbára kóyàn ní fàṣẹ ni. Nítorí èmi ò mọ ohun tó fẹ́ gbà nídìí ẹ̀. Ṣó ti yé? Nígbà tí mo bẹ́ni yẹn sọ̀rọ̀, ó ní ẹni yẹn sọ pé ṣe mọ̀ wípé tó bá ti di pé ìjà bá dé, oríṣiríṣi ìtàn tẹ̀lú wọn máa jáde. Wípé ká kúrò nídìí ẹ̀, kéèyàn kan sọ wípé Ààrẹ Onakankafo wípé tọ̀yọ́ ni, kò ń ṣe tilẹ̀ Yorùbá, kò ṣẹlẹ̀ rí, ti ilẹ̀ Yorùbá pátápátá ni. Ẹni yóò ń ṣe OPC o, kò ń ṣe OPC, mo fi Ọlọ́run bá mo fi búra, kò ń ṣe OPC. Ẹni yẹn dẹ̀ correct àwọn nǹkan yẹn, ó correct àwọn nǹkan yẹn. Mo ní inú mi máa dùn tó bá yẹn pé inú ẹgbẹ́ tẹ wà bọ́pọ̀lọ àwọn èèyàn ṣe gbóyè pé ní ọ̀n lè rí àárín oníjàǹgbara rárá. So fún di eléyìí, màá bẹ̀ wá, màá rọ̀ wá, òun náà láti gbọ́n yẹn, Ààrẹ ò ṣẹ̀wọ̀n nítorí pé fashion méjì ń para wọn. Kọ̀ọ̀kan ló ṣẹ̀wọ̀n. Ààrẹ nìkan dẹ̀kọ́ ló ṣẹ̀wọ̀n. Ẹ̀ẹ̀kan kọ́ ló ṣẹ̀wọ̀n o. Bẹ́ẹ̀ méje, nítorí mo gbọ́ nu program kan wọ́n sọ lásìẹ̀. Èyí táwọn ọmọ làwọn sọ tó ṣojú àwọn làwọn sọ yẹn o ní mẹ́ta yẹn o. Bàbá ń gbọ́ táwọn èèyàn wá sọ pé nígbà tí Freddy Fasehun fashion àti Ìbà Gani Adams fashion tọ́jọ́ kọjú ara wọn lọ́n para wọn ló jẹ́ kí wọ́n lọ ṣẹ̀wọ̀n. Bàbá làárọ̀ ni. Àjọ ń jẹun pọ̀ ní prison ni. Ẹni ò bá gbọ́ wa láti bẹ̀rẹ̀ ètò kó lọ gbọ́ àwọn analyst yẹn fún ìmọ̀ye. Ṣé rí ẹ má ẹ̀kan máa tú rọ́tà fún wa bí èlùbọ́, nítorí pé irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ni, a dẹ̀ máa fi bí ṣú olóore. Bàbá wa ká tó máa fi eléyìí ṣe lọ, bá gba ọmọ Yorùbá ní ìmọ̀ràn bí ọ̀rọ̀ ṣe ń lọ ní àkókò tàwa yìí, bá a ṣe lè ṣe láṣeyọrí tí ètò ààbò tó dájú tó fi lè yege ní ilẹ̀ Yorùbá. Ẹ ṣe olóòtú, ṣe rí ohun tí èmi máa sọ ni pé mo fẹ́ kí gbogbo wa mọ̀ kínní kan. Gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí kò sẹ́ni tó máa wà less than 45-50 nínú wa. Kò sí, no matter what, bá jẹ́ pé àtiwọ́ tó ń ṣe blogger àtiwọ́ tó ń ṣe pé òun ṣe jàjẹun wà á ti kọjá 45. So àrùn àtàyè ti wọ 7/70 sí i. Tá a bá ní ká tó wá lu ọjọ́ ta lò ní ayé ìdàkudà ló kù. Ẹni tó ti wọ 45 years tó wá ní kò ń lo 90 years pẹ̀lú nǹkan tá à ń bá lọ yìí, nǹkan mi á ti wọ̀. So definitely a lè lo ọjọ́ ta ti ń lò bọ̀ mọ́. A ṣe fìgbà tó kù yìí ká fi túlẹ̀ Yorùbá yìí ṣe torí ọjọ́ iwájú. Ọ̀rọ̀ ńlá. Gbogbo yóò ká máa ṣe ń sìn ká máa ro ọjọ́ iwájú àwọn ọmọ wa. Àwa ń lọ o. À ń lọ. A lè lo owó ìgbà tá ti lò mọ́, a lè lo báyìí mọ́. Tá a bá wá tún ṣe ń sìn ta ló fẹ́ wá tún ṣe. Ẹ má jẹ́ a máa dìtẹ̀ mọ́. Ẹ má jẹ́ a máa dìtẹ̀ mọ́. Tí bá gbé ọ̀rọ̀ lé ọ̀rọ̀ election, wọ́n á kàn rí pọ́npọ́n ń sọ̀rọ̀ ààrẹ ni. Ọ̀tọ̀ nìkan táwọn èèyàn, àwa táwọn ń bẹ̀rẹ̀, àwa táwọn bẹ̀ táwọn ń sọ̀rọ̀ rèé. Akẹ́lẹ́ máa ń sọ gbẹ lọ́ra yìí. Ní ṣẹ́yìn ẹ tiẹ̀ tún á mú mi rántí. Kí ni pálapàla ilẹ̀ Yorùbá yìí báyìí? Yorùbá ìṣàrà ni. Nígbà oh my God, Yorùbá wá. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ gangan? Kí láwọn fẹ́ gbà bẹ́ẹ̀ gangan? Tá a bá ti ṣọ̀tẹ̀ àní jẹun nílẹ̀ Yorùbá yìí, tá a bá ìdìtẹ̀, tá a bá bàtẹ̀yàn jẹ́, ẹja lọ jáwọ́ ń bẹ o. Ẹja jáwọ́ ń bẹ, ẹja jáwọ́ ń bẹ. O tó wá di pé tó bá ti bàtẹ̀yàn jẹ́, ò ní rọ́nà lọ. Bó ṣe ń ṣẹlẹ̀ ní union ló ń tẹlẹ̀ ní ìjàngbara ló ń ṣẹlẹ̀ even in banking industry, even in any production industry, wàá fẹ́ bàtẹ̀yàn kan jẹ́ kó tó lè gòkè. It's very bad. Very, very bad. Very, very bad. Kò dáa.
ajẹ́ jẹ́ ká máa ń pẹ́ àwọn náà ń bí mọ́lẹ̀ ìwọ tó bá ti bà tèèyàn jẹ́ ọmọ tiẹ̀ ń kọ́ tí wọ́n bá lọ ọmọ ẹ̀ ń kọ́ antecedent will talk antecedent will speak ìwọ tó sọ̀rọ̀ nígbà tó wà láyé tó bá kú tán wọ́n á sọ̀rọ̀ ń pẹ̀ wọ́n ní bàbá yìí ò dáa wọ́n ló dàlú tó fi kú ni ẹbí mi wà nílẹ̀ Yorùbá tí ò lè sọ̀rọ̀ mọ́ ọmọ ò lè gbàpọ̀ tí ìbò mọ́ ọmọ ò lè sọ nǹkan kan mọ́ torí ìwà táwọn bàbá ẹ ti wù ní ìlú àti nínú ẹgbẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ ìgbà tó ń ṣe yẹn ọba ni o kò sẹ́ni tó lè bí wọ́n ṣe dásàkì fún ni o àmọ́ kú tó ń sìn yìí okùn àtọmọ ẹ̀ ó kú togotogo ṣé ẹ jẹ́ ká rò ó tèmi kọ́ torí ọ̀la ni o àwa máa ń lọ o ó gbọ́ ala máa lọ ọkùnrin tí ò ní lọ àwa yẹn máa kú òní sí bẹ́ẹ̀ tá bá ti ṣe é lẹ̀ báyìí náà máa ròyìn tá bá ṣe é lẹ̀ máa ròyìn bá fẹ́ bá kọ̀ a fẹ́ sọ lórí ìṣọ́ṣọ́rì fọ̀tọ̀ náà kò tí bá dọ́rọ̀ rẹ̀ yẹn a lè tún fi èdè sọ a fẹ́ sọ̀rọ̀ wọn Nàìjíríà one nation àbí kílẹ̀ tí pé èdè náà ni a fẹ́ sọ̀rọ̀ èdè ni kò tí ò sí lọ́pọlọ yìí torí àjọ wà nú ẹ̀ ni but Yorùbá is Yorùbá ọmọ tó bá ti sọ ilé nù ó ti sàpò yakọ́ when you in America you think of America first. When you are in any advanced country, you think of that country first. But maybe we think of our own first. But you can't get it. Wa, tama get our own wa. Ohun tẹ́lẹ̀ pé tá a bá jẹ tó ọmọ gan ó lè máa padà wá rí jẹ. A kì í ro nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn wọ́ọ̀lá sí ìwà àwọn ọmọ wa. Ta ló mọ̀ la bó ṣe máa rí? Who knows? So that's my own candid advice o. Ẹ ṣeun bàbá. Ẹ kú ohun látàárọ̀ ní bàjẹ́ a máa rí yín bá ó dá mi lójú pé tó bá dijọ́ mi tá bá pè yín ẹ jẹ́ wa láti wá ṣe ìtàfíù ẹ kú àtúnṣe gbọ́n ọmọ Yorùbá ẹ ká fìfẹ́ lò ká gbà fún aṣíwájú ká má fojú olóore gúgi ká gbà fún Ọlọ́run ọba ká gbà fún ìdájọ́ Ọlọ́run ọba láàrin ara wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Oòduà á gbè wá ṣùgbọ́n kò ní gba ọ̀dàlẹ̀ bó ṣe máa rí nìyẹn ó dàbọ̀ ẹ ṣé o.